gba owó ní àwọn tí wọ́n ti ẹ̀ fi owó ṣe campaign ìpín máa tẹ̀ fún ọmọ ẹgbẹ́ kankan ní owó kọjá pé wọ́n kàn ní position olórí ni wọ́n fún wọn tí ó lè di pé ìbò ku ọ̀sẹ̀ kan láti ọkọ̀ tà mí pé ẹgbẹ́ ní Nigeria People's Party àti darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP tí èmi tí mo dẹ̀ ń díje tí mi ò darapọ̀ mọ́ anybody tí mi ì lè bá wọn ṣe any meeting how come tí adẹ̀tijọ́ ṣe meeting àtijọ́ ṣe rally ní election campaign kù ọ̀la tó máa parí òru ọjọ́ yẹn ní 11th hour wọ́n tún lọ sí rédíò pé àwọn ti darapọ̀ mọ́ PDP that is the chairman of the party tá à ń pè ní Ogiini Olaposi ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti jẹ́ kó yé mi pé ó máa ń ṣe oríṣiríṣi nǹkan wọ̀nyí látẹ̀yìnwá fún ó ti ṣe ní Labour Party wọ́n jẹ́ kó yé mi pé òun gangan náà ló kọ́ọ̀sẹ̀ tí kí lórúkọ bàbá wa tó ṣe ní DC nígbà yẹn náà wọ́n pè ní ṣé Gani àbí orúkọ pé bó ṣe ta arákùnrin náà ní èmi wá ń bí pé ṣé èèyàn kan lè ta arú àwa ìmọ̀ ọ̀dọ́ ní Nàìjíríà ṣùgbọ́n arákùnrin yìí tà mí ó ti gbowó orí mi èyí ni ó dàbí ohun ìkùnà tí ò jẹ́ kí ká lè tẹ̀síwájú. fún àkọsílẹ̀ sà lórí ìbéèrè ipò wo ni wọ́n lọ fún gbà yẹn ipò wo lẹ lọ fún. mo lọ fún gómìnà ìpínlẹ̀ Ògùn tó tí alága yẹn wá jẹ́ pé ó lọ negotiate pẹ̀lú Ládi Adébútú tí wọ́n wá fi orúkọ ẹgbẹ́ tèmi wà wọ́n fi ṣe trade pẹ̀lú Ládi Adébútú tí wọ́n jọ lọ sínú conference center kan tí wọ́n ti ń pariwo PDP. So I was surprised that how come a chairman of the new Nigeria People's Party will be shouting PDP in the public place. So all he deny, ó jà kúta pé sẹ́ẹ̀ irọ́ ni òun ò sí bẹ́ẹ̀ káàdé ní fídíò lọ́wọ́ tí ó gba àwọn èèyàn tí mi ò sì gbé ó dẹ̀ ní pé kò sí nǹkan tí ó jẹ bẹ́ẹ̀. So ìjẹ́ lórí ìbéèrè lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn sá títí di àkókò yìí nígbà kan lọ́wọ́ wọ́n sọ pé wọ́n yọ ọkùnrin yẹn gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ nínú ẹgbẹ́ NNPP pé wọ́n yàn pé wọ́n jọ pé ẹgbẹ́ ti yọ ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó sọ pé òun lọ sí kóòtù òun lọ sí àpèlè wọ́n ti dá òun láre pé òun ṣe ni alága ẹgbẹ́ náà kí ni àwọn ìgbésẹ̀ tí ẹgbẹ́ ń gbé láti òkè. nǹkan tí ìgbésẹ̀ tí ẹgbẹ́ sọ tó gbé náà ni wípé wọ́n ti yọ owó ẹ̀ sọ́dà bíi pé èèyàn yọ ọkùnrin kan dìgbà kò kí ń ṣe ọmọ ẹgbẹ́ ní Nigeria People's Party náà òun kọ̀ọ̀kan kì í pariwo torí pé ìwà jìbìtì tó ti ń lò fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti pé because àwọn wọ̀nyí wọn ní kankan bí ìdàgbàsókè fún orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe pé ọdún mẹ́rin míì tó tún máa wá kí làwọn fẹ́ máa jẹ ìtàwọn fẹ́ máa jẹ kán máa bẹ̀rẹ̀ sí ní pa kán máa mí ìkówó yẹn sílẹ̀ nísìn láti ara àwọn olóṣèlú kò ní anything structure in politics àwọn structure tó ní àwọn 419 structure ni jẹ́ pé àbúrò àtọ́jú ẹ̀ lè ní o wọ́n àtọ́jú ẹ̀ lè ní kò ṣe dáadáa sí wa o ọ̀gá ṣé àlùfáà ló ní tó bá ti mówó lẹ̀wọ́ náà máa gbowó máa wọ̀ rèé so nǹkan tí òun fi ṣòṣèlú tiẹ̀ kò tí win ní local government kó wọlé rí so irú àwọn wọ̀nyí so kò ń sọ ẹgbẹ́ ní Nigeria People's Party. pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ náà jẹ́ kábàámọ̀ pé bá a ṣe gbé pọ̀ àdúgbò jẹ́ bọ́ sílẹ̀ ṣẹlẹ̀ mo kábàámọ̀ pé mo bá Ogiini Olaposi pé mo ti pàdé ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn to me mo máa ń karú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn fún waste product because kò sí nǹkan kan tó fẹ́ contribute for orílẹ̀-èdè Nàìjíríà ní ìdẹ̀gbàdúrà kí n bá pàdé mọ́ láyé mi.